Ọmọ Yorùbá dandan ni a ní láti kó location 9. Ọmọ káàárọ̀ oòjíire dandan níṣẹ́ a ní láti kó ní location 9. Kí ló dé? Kí ló ń ṣe wá gan-an? Ṣé kò yẹ ká ronú ni? Ẹ jẹ́ ká ronú. Ẹ jẹ́ ká ronú ìdí tá a fi gbọ́lọ̀ kó ní location 9. Màá pè audio kan fún wa ní ìsìn àáfẹ́ tí ara wa gbọ́ àti àǹfààní tá a jẹ tá a bá kó nínú location 9. Ọmọ Yorùbá, ọmọ káàárọ̀ oòjíire, dandan níṣẹ́ a ní láti kó ní location 9. Bá Nàìjíríà ṣe pọ̀ mọ́, ẹ̀tọ́ wa là ń béèrè. Kóníkálùkù ọmọ ló ń lo ẹ̀. Dandan ni gbogbo ẹni tẹ́ bá darapọ̀ mọ́ lórí program tí mo ṣe lọ́ba ẹ bá wa pín ètò ìkọ́ lọ dáadáa. Àníṣe dandan ni ọmọ Yorùbá bọ́lọ̀ kó nínú location 9. Mo módò kan wá fún wa. Mo fẹ́ kí a farabalẹ̀ ká gbọ́ audio náà. Tá a bá gbọ́ audio náà, ìgbà láti mọ nǹkan tó fà á tá a fi sọ wípé dandan abọ́lọ̀ kó Nàìjíríà àti àǹfààní tá a jẹ tá a bá dá dúró borílẹ̀-èdè. Gbogbo ọmọ Yorùbá, gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire nílé ọkọ̀ àtìlẹ́yìn odi níbi tẹ́ bá ti ń wò wá, ẹ bá wa pín ètò yìí kó lọ dáadáa. Ẹ bá wa pín, ẹ bá wa like, ẹ bá wa love ẹ̀. Èmi mọ̀ yín náà ni o, èmi lólùfẹ́ yín. Ṣùgbọ́n yín mọ̀ sí BME TV. Àníṣe ọmọ Yorùbá, gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire nílé ọkọ̀ àtìlẹ́yìn odi, àníṣe dandan ni a ní láti kó ní location 9. A ní láti kó ní location 9 tí a bá jọ pé lóòótọ́ a fẹ́ rí ògo wa lò, torí Nàìjíríà ò pè wá. Inú oko ẹrú la wà, inú oko ẹrú òun la wà. Gbogbo àwọn tí ń pa wá Nàìjíríà wọn ò tí ì ronú jinlẹ̀ ni. Tí wọ́n bá ronú jinlẹ̀ ni wọ́n mọ̀ pé kò yẹ kó mọ̀ pa wá Nàìjíríà, kò sí nǹkan tó pè wá Nàìjíríà. Ẹ̀tàn ló bá dé. Gbogbo ọmọ Yorùbá, ẹ jẹ́ ká jíra wa lọ́pọlọ, ká ronú àròjinlẹ̀ dáadáa. Àníṣe ọmọ Yorùbá, dandan ni a ní láti kó lóko ẹrú location 9. Wọ́n èso ẹran mẹ́ran kí nǹkan kankan pa láéláé ó ṣe é wọ̀. Wọ́n èkó ẹran mẹ́ran kí nǹkan kankan pa ó ṣe é wọ̀. Kí ló ń ṣe wá? Kí ló ń wọ̀rí wa gan? Kí ló tà ní ronú? Gbogbo ọmọ Yorùbá ti wá fọ́n káàkiri torí ibi tá a bára wa. A fọ́n káàkiri ìlú, àwa sọ adẹrú káàkiri ìlú torí ibi tá a bára wa. Torí táwọn ìpínlẹ̀ òótọ́ orílẹ̀ wa la wà, á dá lọ́gẹ́ ọmọ Yorùbá ni. Mi ò lérò pé a lè fọ́n ká nǹkan tá a nílẹ̀ Yorùbá yóò tó wá pín. Yóò tó wá pín mọ̀nà. Àmọ́ bí tá a ti bá wa, òun ló fà á ìwọ́pá tá a fi pín rẹ̀ káàkiri. Kò níbi tí yóò dé ní wọ́ọ̀dù lónìí tí ò ní ọmọ Yorùbá. Kò sí. Australia, ẹ̀rọ ọmọ Yorùbá ń bẹ. Singapore, kò sí anywhere dédé in the world tẹ́ẹ̀nì ọmọ Yorùbá. Kí ló fà á? Ibi tá a bára wa nínú location náà tá a bára wa ni. Tó bá jẹ́ pé lóòótọ́ wọ́n wá fanú mi àti wa gangan tá a dá dúró gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. A ní láti dọ́gba fún ọmọ sákàkiri. Lílọ wa ní akànnàmọ́ gbádùn ní láwọn padà wálé. Tó Ọlọ́run fún wa ní nǹkan àlùmọ́ọ́nì tí a lè fi gé èèyàn, táwọn jẹrẹsẹ̀ wa fi lè gé èèyàn, tí ebi òfin ní pa wá, tí òfin ní jẹ wá. Ọlọ́run tó dá wa ó ti fi jíǹkì wa already. Àmọ́ ibi tá a bára wa òun ló fà á tí nǹkan tá a ní tá a fi lè jẹ àǹfààní ẹ̀ tí ò fi wúlò fún wa torí àwọn tá a yàn sí bẹ́ẹ̀. Àwọn karambani, àwọn olórí ibùkún tá a yàn sí bẹ́ẹ̀ tó pé ìmọ̀ tara nìkan ló wà lọ́kàn wọn. Wọn ò rí tẹ̀rùn mẹ̀kúnnù rò. Òun ló fà á tí nǹkan fi ń ṣẹlẹ̀ sí wa. Àwa ni ká wá jíra wa, ká wake up, ká jí lójú oorun wa, ká ètè gba nǹkan wa padà
kún tó jẹ wá ń tán ọmọ Yorùbá ọmọ káàárọ̀ oòjíire ẹ jẹ́ ká tètè ronú dandan ní a ní láti kú ní orílẹ̀-èdè Nàìjíríà dandan ní ẹ mọ̀ yẹ káwọn kan pàwọ́ fún wa mọ́ ẹ mọ̀ yẹ káwọn olóṣèlú wọn pàwọ́ fún wa mọ́ àníṣe mo ní fídíò kan audio kan tó fẹ́ play fún wa sorry mo ní audio kan tí mo fẹ́ play fún wa tá a fètè àwa gbọ́ nǹkan tó fà tá a fi jọ́ pé dandan abọ́lọ̀ kó Nàìjíríà àti tá a bá kó Nàìjíríà tán àǹfààní tá a rí tá a bá dá dúró ẹ fètè ara yín gbọ́ àjọ fètè ara wa gbọ́ nínú audio tí mo mú wá ọmọ Yorùbá ọmọ káàárọ̀ oòjíire kí ló ń ṣe wá pẹ̀lú bóyá tí Buhari fi jẹ wá nínú ìjọba ẹ̀ fún kọ̀ǹpútà ọdún 8 tó lò wọn ò sí bọ́dà fún wa wọn ò fà nìkan tá a fẹ́ wọ́n fi ara ní wá bí wọ́n dé ń jí wa gbé ni wọ́n ń pa wá wọn ò jẹ́ káwọn bàbá oko dá tó wọ́n pé nǹkan ọ̀gbẹ̀ òun ní mú jẹ wá lù wọn ò jẹ́ kó ń rí dá táwọn bàbá lọ dáko lóko wọn kò mọ̀ lù wọn lóko wọn bọ̀kún wọn jẹ́ gbogbo àtúntì pátá ni wọ́n ṣe fún wa nínú ìjọba Buhari tí Buhari fi lọ ọdún 8 pákó a lè sọ pé nǹkan báyìí la jà àǹfààní nínú ìjọba Buhari a lè sọ àǹfààní tó yẹ ká tún jẹ nínú ìjọba ẹ̀ ní bọ́dà ó tún ti bọ́dà mọ́ wa fọdún 8 oúnjẹ wọlé kí ló dé àwa ń parọ́ pé a need self determination a ní láti dá dúró rẹ́bọ̀ orílẹ̀-èdè àwọn kan tó yẹ pé inú jẹ́ ìmọ̀dáwó ni wọ́n dọ́gbé dandanlá kádákẹ́ ẹnu wa gbé ìjòbó níbi kan lọ gbé èmi ló kàn òun làwọn fẹ́ kó ṣe èmi ló kàn òun làwọn fẹ́ kó ṣe ní ìsìn tí èmi ló kàn ti wá débẹ̀ ní ìsìn tó ti lọ ọdún kan lórí ipò nísìn ẹ wá tọ́ka sí àǹfààní tí a jẹ nínú èmi ló kàn tó nígbà náà lọ́hùn tá à ń sọ ariwo tá à ń pariwo tẹ́ ẹ sọ pé dandan láṣẹ. tẹ́ ẹ sọ pé dandan lá ká mórí wá ká fọ̀hún lẹ̀ gbọ́ ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ káfílẹ̀ kẹ̀tì di ọmọ ẹni omi ẹgbẹ́ Tinubu ló lè ṣe òun náà ni ó lè ṣe òun ni ká dìbò fún tó àwa ti mọ ibi tí Nàìjíríà ń lọ làbí ń pariwo a ti mọ̀ pé kò sẹ́ni bọ́dì tó lè jẹ ìjọba orílẹ̀-èdè ló lè jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó lè mú èso gidi wá fún wa láéláé kò sí ń tọ̀hún àwa ti rí òun làbí ń pariwo pé dandan abọ́lọ̀ dàdúró ẹbọ orílẹ̀-èdè àwa ti rí òun làbí ń pariwo fún yín pé ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan ká panupọ̀ láàrin ara wa ká jẹ́ kó nukọ̀ ewu tá a wà yìí tó kẹ́wù la wà o. àmọ́ ọgbà ẹ̀wọ̀n Agodi. oko ewu la wà tábà ní tara wa jẹ ọmọ Yorùbá inú oko ewu la wà ẹ jẹ́ ká jí lójú oorun wa. ọmọ Yorùbá ànítẹ dandan ni a ní láti dá dúró ẹbọ orílẹ̀-èdè dandan ni ẹ mẹ́yà káwọn kan pàwọ́ fún wa mọ́ ẹ mẹ́yà káwọn kan fi ẹ̀tọ́ tán fún wa mọ́ ojú wa ti là bèbí wa ti ṣẹ́jú ẹ jẹ́ kí n play audio náà fún wa kí àjọ fi tára wa gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá darapọ̀ mọ́ wa lórí ètò ẹ bá wa pín ètò ìkọ́ lọ dáadáa ẹ sì má gbàgbé láti bá wa láìkẹ́ láti bá wa lọ́ọ̀fẹ́
ẹ lọ bá wa subscribe to YouTube wa torí tá bá tó fídíò síbẹ̀ kẹ́lẹ́ bá wọn bá wa wò ṣe gbé ṣe gan ni. tẹ́ ẹ bá mú àwọn ọmọ Yorùbá kẹ́ẹ̀kan ṣá èèyàn 10 kódà pàápàá jùlọ nínú àwọn tó ti ń pariwo Yorùbá nation Yorùbá nation láti bí ọdún kan sọdún méjì sẹ́yìn, tẹ́ ẹ bá mú 10 nínú wọn agídí lẹ máa fi rí bóyá ẹyọ kan tó máa mọ kókó ìdí gangan tá a fi gbọ́dọ̀ kó nínú Nàìjíríà. Nítorí tọ́pọ̀lọpọ̀ wọn bá máa sọ̀rọ̀ ohun tán máa ń sọ ni pé gbogbo ohun tán máa ń sọ láì jẹ́ pé mo bẹ̀rẹ̀ sí kà á wọ́n máa ń jẹ́ lára àwọn àǹfààní tó wà nínú ká dá dúró. Ẹlòmíà ní torí pé Fúlàní Haúsá àti Fúlàní àwọn lọ̀gá sójà àwọn lọ̀gá ọlọ́pàá àwọn ló wà ní gbogbo ipò ńláńlá wọ́n yìn àwa Yorùbá jẹ lóòótọ́ ní gbogbo ẹ̀. ṣé ẹ ti rí ojú tí mo ń pè fún wa kì í ṣe ojú ọdún yìí o, ẹni tó sọ̀rọ̀ yìí nǹkan tó rí ní pé nǹkan tó ti rí ni nǹkan tó ti rí pé tí Buhari Tinubu bá débẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe fún wa. Tinubu ò lè pín Nàìjíríà kò lè fáwọn Yorùbá nation. Ẹ má jẹ́ ká tanra wa. Professor àbí kí lápè prophet lápè ẹni tó sọ̀rọ̀ yìí prophet lápè ó ti rí nǹkan tó rí ni ó ti mọ̀ pé dandan tí Yorùbá bá dá dúró ebi ò ní pa wá. Gbogbo ẹ̀ ló ti sọ gbogbo ẹ̀ ló sọ sínú ọ́díò yìí. Mo fẹ́ kí áfìdí lè kan ká farabalẹ̀ gbọ́ òwe tẹ́ bá ń wò wá ẹ bá wa ká lọ. tọ́ ni gbogbo ẹ̀ ṣùgbọ́n àwọn yẹn kàn máa jẹ́ lára àǹfààní tá a máa ní tá a bá dá dúró tẹ́nìkan kan ò ní lè yẹn nìkan kan jẹ mọ́. Kò kí ń ṣe ìdí tá a fi gbọ́dọ̀ kúrò nínú Nàìjíríà nìyẹn. Ìdí nìyẹn tá a fi ń rí àwọn tó bá ń pariwo pé ẹ ṣàjẹ́ ká ní sùúrù kí Buhari lọ tọmọ wa bá ti di ààrẹ ní 2023 àti dúpẹ́ fọ́lọ́run. Ṣùgbọ́n àwa kan mọ̀ wípé kódà ìyẹn gan-an ló ṣẹ̀ṣẹ̀ máa wá fi ìdí ohun tó ń barúwa ilẹ́rù ló máa ṣẹ̀ṣẹ̀ fìdí ẹ̀ múlẹ̀. A jẹ́ ká bẹ̀rẹ̀ àlàyé yẹn nípa báwo gan lọ̀rọ̀ Yorùbá nation ariwo táwọn èèyàn wá ń gbọ́ ìbáwo ló ṣe bẹ̀rẹ̀ àti pé kí gangan nìdí tí Yorùbá ṣe ń sọ pé àwọn fẹ́ kó nínú Nàìjíríà. Àwọn aráalé wa àwọn ọmọ tí Ìgbò táwọn ti wà lẹ́nu ẹ̀ láti bí ọdún mélòó sẹ́yìn wọ́n ti ń pariwo Biafra Biafra marginalization ni wọ́n ṣe ń pariwo pé àwọn ń lọ wọ́n jẹ́ káwọn dépò àfi Yorùbá àti Haúsá nìkan àwọn fẹ́ kó nínú Nàìjíríà. Ṣùgbọ́n ìdí tí Yorùbá yàtọ̀ sí yẹn o. Ìdí tí Yorùbá ṣe fẹ́ lọ tó dẹ̀ fi di dandan ká lọ ìyẹn ló ṣe pàtàkì kó yí àwọn èèyàn wa. Ṣé rí nígbà tí wọ́n pariwo ṣé Buhari ṣe bàbá ní 2014-2015 election Jonathan Goodluck versus Buhari tí gbogbo wa ti nígbàgbọ́ wípé Buhari ni Mr. Anti-Corruption tó bá débẹ̀ á túbú ṣe gbogbo àwọn tó wà corrupt á bá wa yanjú ọ̀rọ̀ wọn. Àwọn bàbá wa kan náà wà tí wọ́n ń sọ nígbà yẹn pé ẹ má dìbò fún Buhari. Àwọn ọmọrú èèyàn tó jẹ́ dáadáa ju bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ná lọ. Wípé nítorí pé tí agbára bá dé ọwọ́ ọ̀gbẹ́ni ohun tó máa fagbára yẹn ṣe táwọn mọ̀ ni pé a fulanize Nàìjíríà a lè islamize Nàìjíríà. Ṣùgbọ́n kò ọ̀pọ̀lọpọ̀ wa là fetí sí wọn nígbà yẹn nítorí pé propaganda la pé wọn kàn fẹ́ kí Buhari dépò ni. Ṣùgbọ́n ń tán sọ yé wọn ká má fọ̀rọ̀ gùn Buhari olópegedé nínú ètò Ìgbò ó fìdí Jonathan Goodluck ó fìdí ẹ̀rẹ́ mi. Ìgbà tó dẹ̀ da rẹ̀ ẹni tó ń jóúnjó ẹni tó ń yọ̀ ń yọ̀. Àwọn bàbá wa àwọn ń ṣọ́ gidi nítorí àwọn ọmọ irú èèyàn tó jẹ́. N kò máa tó bí ọdún méjì Buhari ti bẹ̀rẹ̀ iṣẹ́. Wọ́n ti rí pé àwọn ìgbésẹ̀ kan ti ń lọ tí wọ́n dẹ̀ mọ̀ pé ó máa dé ọ̀dọ̀ wa nílẹ̀ Yorùbá
nítorí pé àwọn ọmọ tó wà nínú history wọ́n mọ ìtàn, wọ́n mọ ogun àkọ́kọ́ láàrin Yorùbá àti Fúlàní, ogun kejì láàrin Yorùbá àti Fúlàní, wọ́n dẹ̀ mọ bí an average Fúlàní man bó ṣe ń ronú. Torí pé àwa làwa máa ń kígbe, mo fẹ́ lọ ṣe masters, mo fẹ́ lọ gba degree, mo fẹ́ ṣe PhD, mo fẹ́ lọ lóyìnbó, mo fẹ́ dèèyàn la. Ohun tí àwọn ń lé lọ́jọ́ ayé wọn ò ní kán kọ́ńkà, kán ṣe kíni, kán gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ rú, kán dẹ̀ impose way of life wọn lé ẹ lórí. Ìwọ ni kó lọ ṣe gbogbo tó fẹ́ ṣe ń gbó bá padà dé wà wá dẹrú lábẹ́. Ọmọ Yorùbá ọ̀rọ̀ ṣé mo lérò pé ẹ ń fa balẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí bàbá yìí sọ. Àwọn bíbù iṣẹ́ kò sẹ́ni tí ó jẹ ìjọba Nàìjíríà tí ò ní sí lábẹ́ wọn, tí wọn ní máa pàṣẹ fún. Bó nǹkan tá a rí tí bàbá Tinubu ń ṣe yẹn, wọ́n kàn fagídí ṣe ni o. Abẹ́ wọn ti ní bàbá Tinubu wà o, abẹ́ wọn sì ló sì wà, abẹ́ wọn ló wà. Ẹ̀yin náà wò ó ládùúgbò kan ní ṣe Nàìjíríà, ibo ní ṣe jù sí? Ilẹ̀ Haúsá nọ́ọ̀tì ní ṣe jù sí. Nǹkan bẹ́ẹ̀ láti rí tó ti wá sí fánlẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká tọ́ka sí. Nǹkan bẹ́ẹ̀ láti rí tó ti wá sí fún alẹ́ Yorùbá bódìjọ́mọ Yorùbá tó. Bódìjọ́mọ Yorùbá tó, nǹkan bẹ́ẹ̀ láti rí tó ti wá sí fún alẹ́ Yorùbá. Ẹ jẹ́ ká ronú, ẹ jẹ́ ká ronú, ká ronú àròjinlẹ̀ dáadáa. Nǹkan tó yẹ kó ṣe fún wa tó fi múnú wa dùn gẹ́gẹ́ ọmọ Yorùbá, gẹ́gẹ́ bàbá wa bọ́dà ló yẹ kó sí fún wa. Bọ́dà òun ló yẹ kó sí fún wa. Káwọ́ tù wá ná lọ́nà ọ̀bẹ̀ yẹn náà. Ọdún 8 pákó oní Buhari ló fi tì í. Kí ló wá ń ṣe wá? Kí ló ṣe wá? Tá à ní ronú, tá à ní fi ìmọ̀ ṣọ̀kan láàrin ara wa. Ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan ká gba ara wa lẹ̀ nínú oko ẹrú Nàìjíríà. Ọmọ Yorùbá dandan ni a ní láti kú nínú location 9. Ẹ má jẹ́ ká dá òtú ẹ̀. Ẹ má jẹ́ ká dá òtú ẹ̀. Nǹkan táwa rí là ń sọ. Ẹ jẹ́ ká máa pé òun náà lọ. Ṣé ti gbọ́? Gbogbo ẹni tẹ́ bá ìdarapọ̀ mọ́ wa, ẹ má gbàgbé láti bá wa pín ètò yìí kó lọ dáadáa. Ẹ jẹ́ ká lè mọ gbọ́ lọ. Balẹ̀ lọ́wọ́ ẹ kọ́ dẹ̀ sọ ẹgbẹ́ wú gbogbo tó wà lórí tiwọn nìyẹn. Èèyàn bẹ́ẹ̀ lè lọ́gbẹ́ ní kí wá ní ìgbésẹ̀ tó ti ń gbé tọ́pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ò àkíyèsí. Ọ̀pọ̀lọpọ̀ ń gbọ́nu ẹ̀rọ amóhùnmáwòrán ń tán sọ ní pé Gàmbàrí pa Fúlàní. Nígbà tí wọ́n ti ń kó àwọn Fúlàní wọlé láti Chad, Niger, Mali, Guinea sí Middle Belt, Southern Kaduna, Benue, Plateau, wọ́n pa àwọn èèyàn, wọ́n dẹ̀ ń lé wọn kúrò lórí ilẹ̀ wọn. Fúlàní dẹ̀ ń ṣe kíni, wọ́n dẹ̀ sọ bẹ́ẹ̀ dílé tiwọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa náà mọ yàtọ̀ láàrin Fúlàní àtàwùsá. Gbogbo ẹ̀yà láti lọ kọjá sókè làwọn èèyàn wá rò pé gbogbo wọn ni Haúsá. Ẹlòmíín gbọ́ Fúlàní kò mọ yàtọ̀, àti Fúlàní àtàwùsá kò mọ yàtọ̀. Ṣùgbọ́n àwọn tó mọ history wọ́n dẹ̀ mọ yàtọ̀. Ká má fọ̀rọ̀ gùn. Nígbà tán bá tún wá mú lára àwọn Fúlàní tí wọ́n ń fi wọ́n lọ́lọ́pàá lọ́wọ́, láàrin ìjọ kan síjọ́ méjì àwọn ọlọ́pàá fi wọ́n sílẹ̀. Wọ́n á ní order from above. Níbo làbọ̀ lọ́dà tí wá pé kán fi wọ́n sílẹ̀? Àwọn bàbá wa àwọn yìí wọ́n ti mọ̀ pé tó ń ṣẹlẹ̀ yẹn ó ń bọ̀ lọ́dọ̀ wa tó máa wá ṣẹlẹ̀. Torí pé àwọn èèyàn wa wọ́n bá gbọ́ nù ìròyìn, àwọn ní Gàmbàrí pa Fúlàní ní Wàsíù náà ń jó kiri, náà ń ṣe kiri, kò kàn wọ́n. Ṣùgbọ́n nígbà táwọn bàbá wa ìṣọ́ ti rí pé táwọn ń sọ ló ń débọ̀ yìí ó tó ráwọn mọ̀ pé ó máa dé ọ̀dọ̀ wa. Sáré kórajọ wọn dá ẹgbẹ́ Yorùbá World Congress YWC náà dá sílẹ̀. Ẹgbẹ́ Yorùbá sí fún kankan, vision kan ni pé kí Yorùbá jáde nù Nàìjíríà. Ìyẹn ló lè yọ Yorùbá o. Ibi tí wọ́n ti fi Professor Akintoye ṣe olórí nìyẹn. Tí
wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation tí wọ́n ṣe wá ṣe lọ́ńchì ẹ̀ ní diaspora wọ́n mú wá London irú wa àtẹ́wọ́gbà pàǹtọ́ ń sọ abẹ̀rẹ̀ sí pariwo Yorùbá nation Yorùbá nation Yorùbá nation Sunday Igboho gbà wọ́n pariwo ṣùgbọ́n ni ò mọ̀ kí gangan nìdí tí Yorùbá fi gbọ́dọ̀ kúrò nínú Nàìjíríà nítorí pé gẹ́gẹ́ bí mo sọ síwájú ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn wá ń sọ àwọn yẹn kàn máa jẹ́ àǹfààní tá a máa jẹ tá a bá dá dúró ni kò kí ń ṣe ìyẹn gangan nìdí tá a fi gbọ́dọ̀ jáde ni nítorí pé fẹ́ fi àkókò ṣòfò ọ̀pọ̀ nǹkan ti ṣẹlẹ̀ láàrin ìgbà tán ti dẹ́gbẹ́ Yorùbá World Congress tí mo ń sọ yìí wọ́n lọ bá àwọn Afẹ́nifẹ́re o ẹ jẹ́ ká ṣe o wọ́n join UNPO ìyẹn Represented People's Organization o wọ́n ṣe alliance pẹ̀lú àwọn ẹ̀yà tó kù ní gbogbo Southern Nigeria ìyẹn ni NINAS Nigeria Indigenous Nationalities Alliance for Self-Determination ìgbésẹ̀ ti lọ oríṣiríṣi ti ṣẹlẹ̀ tá a bá ní ká máa sọ yẹn ìdásúwa síbí ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ wa dé dúró báyìí tó dẹ̀ ṣe pàtàkì ìyẹn ni mo fi máa bọ́ sí ìbéèrè yín kejì. ṣé kìí ṣe pé ẹ̀yin Yorùbá ẹ̀ ní ìtẹ́lọ́rùn tó lẹ́yìn ní vice president wọ́n lè dúpẹ́ fún ní Yorùbá president ṣé ìṣe pé ìtẹ́lọ́rùn àkọ́kọ́ náà wọ́n fi wá ṣe vice president wọ́n fi wá ṣe vice president kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà. ohun tẹ́ ń gbọ́ yìí ohun ayé Buhari ni o kìí ṣe níwọ̀nù a kàn ń pè é fún wa láti jẹ́ ká mọ̀ wípé dandan ni aládìkò nùkọ̀ ẹrú kí iye wọ́ọ̀lù padà sí kí iye wa kó tún lè padà sí wípé bàbá wa Tinubu kò lè pín Nàìjíríà wọn ò ní agbára yẹn lọ́wọ́ ẹ má yẹ kán parọ́ fún wa wọn ò ní agbára yẹn lọ́wọ́ àwa gan fúnra wa lájà fúnra wa ọ̀nà táti gbà fi jà fúnra wa ni wípé ká fi ìmọ̀ ṣọ̀kan ká fẹnu kò kájọ pariwo self-determination kò sẹ́ni tó lè takò kò sí ń tọ̀hún tó lè takò self-determination tó ìjọ àgbáyé náà mọ̀ wọ́n fọwọ́ sí àwọn náà mọ̀ wọ́n fọwọ́ sí wípé oníkálukú ní rẹ́ẹ̀tì fún self-determination tó bá jẹ́ ibi tí bá ń gbé tí ò bá tẹ́ lọ́rùn tó ti fẹ́ dá dúró tó yẹ mọ́ ìjọba tiẹ̀ fún ara rẹ̀ tó ti lọ fún lànà self-determination ẹ̀tọ́ rẹ̀ ni anybody ò ti lè fi dùn òun làá fi ń pariwo fún ẹ̀yin ọmọ ìyá wa ẹ̀yin bàbá wa àtẹ̀yin màmá wa táàjọ jẹ́ Yorùbá ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan ká gbárùkù ti bàbá wa emeritus Professor Banji Akíntóyè ká gbárùkù ti bàbá wa Sunday Adéníyì ọmọ Adéyẹmọ àti àwọn àgbààgbà tí wọ́n fẹ́ kílẹ̀ Yorùbá wá sí òmìnira kó gba òmìnira ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan pẹ̀lú wọn ariwo táwọn ń pa nìyẹn mo lérò pé ẹ ń fi ọkàn bá audio náà lọ ẹ tí ń gbọ́ àlàyé tí wọ́n ṣe ẹ ń gbọ́ àlàyé tí wọ́n ṣe dáadáa ẹ ń gbọ́ ẹ jẹ́ ká dé wọn gbọ́ lọ mo kí gbogbo kábọ̀ lórí ètò lẹ́ẹ̀kan sí ẹ bá wa pé ètò náà kọ́ lọ dáadáa ẹ sì bá wa like ẹ bá wa love ẹ ṣe gan ni let's continue. Vice President ò ní agbára kankan ní Nàìjíríà wa kò ní gbogbo agbára ọwọ́ president ló wà. ṣé tún wá rí ẹjọ́ àwọn tó bá wo ètò tá ń ṣe lọ́wọ́ yìí ẹ bá fẹ́ ṣe àlàyé ẹ̀ fún àwọn ìyá àwọn bàbá wa lábúlé a gbọ́dọ̀ máa ṣàlàyé àwọn nǹkan kan fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa kó lè yé wọn torí mi ò mọ bí mo ṣe lè tú tá bá ń sọ̀rọ̀ bóyá democracy tá bá ń sọ̀rọ̀ constitution kí ni àwọn àǹfààní tí ò fún wa àwa Yorùbá láti pé ká lè jáde nínú Nàìjíríà
nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ni wọ́n rò pé gbogbo agbára ọwọ́ ààrẹ ọwọ́ president ló wà. Àwọn agbára kan gan ò sí lọ́wọ́ president ká tó wá sọ pé igbákejì ẹ̀. Mo ti bọ́ sí ìpele pé mo fẹ́ dáhùn ìbéèrè yín kejì. Torí níbi tí ọ̀rọ̀ dé dúró lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ rí i pé mo ń tẹnu mọ́ pé kì í ṣe ìpè ìdí tí a fi fẹ́ jáde nínú Nàìjíríà nìkan. A gbọ́dọ̀ jáde nínú Nàìjíríà ni. Dandan ni. Tá a bá jáde nínú Nàìjíríà. Dandan ni a gbọ́dọ̀ jáde nínú location 9 ni. Dandan nìyẹn. Ṣọ̀kan la fẹ́ láàrin ara wa. Ohun tí ó ń dúró de ìran Yorùbá àbámọ̀ ni o. Àbámọ̀ ni. Ó dẹ̀ ní í ṣe pẹ̀lú àsìkò. Ìgbọ́nà náà tó máa yé gbogbo wa nísìnyí. Àbámọ̀ ni tí mo sọ wípé ṣé mo pa máa ń pariwo pé ẹ má jẹ́ kán gbalẹ̀ wà, ẹ má jẹ́ ká kò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa. Ṣùgbọ́n ẹni tí ò bá yé bó ṣe lè yé rèé ní tó ń barúwa ẹlẹ́rù tí a dẹ̀ fi ń sọ wípé 2023 kò ní nǹkan kan ṣe pẹ̀lú pé ọmọ Yorùbá di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. A máa padà wọ oko ẹrú gbẹ̀yìn náà ni. Ìdí rèé ṣẹ́rókò ẹrú yẹn kí n kọ́kọ́ ṣàlàyé ẹ̀ kó yé àwọn èèyàn wa. Wọ́n máa rí 20 ọdún sí 20 ọdún ó lé 5 sísìn. Bẹ́ẹ̀ ni ohun tó máa ṣẹlẹ̀ ni pé gbogbo bí tá a mọ̀ nílẹ̀ Yorùbá lónìí pátápátá, Ògùn state o, Lagos state o, Ọ̀yọ́ state o, Kwara state, Ọ̀ṣun state o, Èkìtì state o, Ondo state o, state àti ibi tó jẹ́ ilẹ̀ wa ní Kogi, gbogbo àwọn tó máa jẹ́ gómìnà ní gbogbo àwọn ìpínlẹ̀ tá a mọ̀ sí ìpínlẹ̀ Yorùbá ẹ̀ pátápátá wọ́n á jẹ́ Fúlàní. Gbogbo ipò ńláńlá látorí gómìnà tó fi máa dé chairman local government nílẹ̀ Yorùbá jákèjádò ilẹ̀ Yorùbá wọ́n á jẹ́ Fúlàní. Kò tán síbẹ̀ o, ọba aláyé wọ́n á jẹ́ Fúlàní. Àwọn afọbajẹ àtàwọn olóyè wọ́n á jẹ́ Fúlàní. Kò tán síbẹ̀ o, kò wá sí ìwọ tó ọ̀rọ̀ Yorùbá dáadáa kankan fún ẹ mọ́. Nínú kó máa dín pọpọ́ọ̀fù, kó máa ṣe yádrẹ́sà, kó máa ṣe mìgáàdì, gádínà, kó máa gbálẹ̀. Bẹ́ẹ̀ ni kó lọ sí ìwé gíga yunifásitì ṣetán pẹ̀lú first class, kò sí nǹkan kan fún ẹ. Ẹni tó máa ríṣẹ́ á jẹ́ ọmọ Fúlàní àbọ̀mọ Yorùbá Fúlàní. Kódà ó jẹ́ pé ordinary pass ló ń fi ṣetán, á ríṣẹ́ ìwọ ò ní rí. Ṣé rí àwa ń bọ̀ lórí Islamization torí táwọn kan bá máa sọ wọn ní irọ́ ní kò lè ṣẹlẹ̀ Nàìjíríà, wọn lè Islamize. Òye ni òye ẹ. Kódà ń tó kù kó ṣẹlẹ̀ kò jù báyìí lọ tó dẹ̀ máa ṣẹlẹ̀. Ṣé wá rí gbogbo ohun tí mo kà sílẹ̀ yìí kò wá ṣe páwárí bẹ́ẹ̀ fún ọdún 3 àbọ̀dún 4 àbọ̀dún 2 o. Á wá lọ bẹ́ẹ̀ títí ayérayé ni. A jẹ́ pé ìran parun nìyẹn. Ṣé oko ẹrú wà nìyẹn àbí kò ń ṣoko ẹrú? Oko ẹrú ni o. Oko ẹrú tá ń sọ tó dẹ̀ ń bà wá lẹ́rù tá a fi ń pariwo Yorùbá nìsan ni. ká jáde nínú Nàìjíríà. Bẹ́ẹ̀ ni. Ìwọ tó bá wá ní pé gbogbo tó sọ yìí kò lè ṣẹlẹ̀, kò lè rí bẹ́ẹ̀, ìwọ ni kò wá ní sùúrù kó gbọ́ àlàyé bó ṣe máa ṣẹlẹ̀ tí ò dẹ̀ ní la wàhálà, tí ò ní la ogun lọ. A kàn máa sùn, a kàn máa jíjọ kan náà. Kábàámọ̀ pé báwo la ṣe dé bí lónìí, nítorí pé lọ́wọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ àbámọ̀ wà tí àwa Yorùbá ń ké lọ́wọ́lọ́wọ́. Ó àròkàn. Mo rántí ó ti fẹ́ tó bí ẹ̀ẹ̀mejì báyìí tí mo ti rí bàbá wa Professor Akintoye tí wọ́n bú sí ẹkún. Bàbá tó ti ń lọ síbi 90 tó ń mú handkerchief lápò tó ń nu omi lójú rí pé nígbà tí bàbá yẹn ro àròkàn pé báwo làwa Yorùbá ṣe bára wa bí ká ti bára wa yìí. Torí pé ilẹ̀ ń ṣú, ilẹ̀ mọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ní mú ẹlẹ́dẹ̀ wọgbà. Nítorí pé nǹkan ti bàjẹ́. Jìnnà. Wẹ́rẹ́wẹ́rẹ́ dẹ̀ ni. Ṣé rí wọ́n máa ń sọ nǹkan kan, Fúlàní tí
àbá tètè mọrú àwọn ẹ̀yà tá a ń bá ṣòwò pọ̀ yìí Yorùbá máa kábàámọ̀ gbẹ̀yìn náà ni nítorí pé bí àwa ṣe ń ronú kọ́ làwọn ṣe ń ronú. bẹ́ẹ̀ kọ́ o àwọn ò ronú bẹ́ẹ̀ o wọ́n kàn gbé wa mọ́ra ni ọmọ Yorùbá wọ́n ń gbé wa mọ́ra ni àwọn ò ronú bẹ́ẹ̀ àwa ni ká jí lójú oorun wa ká ètè wake up ká ètè jára wa gbà lọ́wọ́ wọn. Fúlàní ò gbà pé nìkan ló ní ilẹ̀ Fúlàní gbà pé Ọlọ́run ló ní ilẹ̀ tí n bá lè pa ẹ́ àbí mo lè lo ọgbọ́n láti gbalẹ̀ lọ́wọ́ ẹ kí n máa jẹ gàba lé ẹ lórí kó o dẹrú mi Ọlọ́run ló nílẹ̀ èmi ni mo wá padà nílẹ̀ nìyẹn so pé ìwẹ àwa akala nílẹ̀ bí àwa Fúlàní àwa Yorùbá la lélẹ̀ àwa Haúsá ló lélẹ̀ àwọn Ìgbò ló lélẹ̀ àwọn Ṣẹ̀kírì ló lélẹ̀ àwọn Ìjọ ló lélẹ̀ gbogbo èèyàn kan Fúlàní o àwọn òríro àwọn dẹ̀ ń ṣe iṣẹ́ day and night wọ́n ṣe máa gbalẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀ ó ṣèyàn láàánú pọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá n tó ń ṣe wá àrùn tó ń ṣe Yorùbá pọ̀ gan o Fúlàní wọ́n ti nǹkan kan ní Fúlàní mọ̀ tó dẹ̀ bà wọ́n lẹ́rù jù lose Nàìjíríà ọ̀nà kan tán dẹ̀ lè gbà lose Nàìjíríà òun náà nìkan lọ ja ogun pẹ̀lú Yorùbá Fúlàní ò ní rísíkì pé kán lọ ja ogun pẹ̀lú Yorùbá nítorí pé yàtọ̀ fún pé wọ́n ti bá Yorùbá ja ogun àkọ́kọ́ Yorùbá ṣẹ́gun wọn wọ́n bá Yorùbá jagun ẹ̀kejì Yorùbá jagun wọn àwọn bàbá wa ní ìbẹ̀rẹ̀ ogun lèèyàn mọ̀ èèyàn kì í mọ̀ bẹ́ẹ̀ ni o èwo làbùrọ̀ lọ ja ogun láti achieve nǹkan tó mọ̀ wípé tó o bá fọgbọ́n ṣe nǹkan yẹn á tẹ̀ lọ́wọ́ nítorí pé wọ́n ti jókòó tọ́dí irú ẹ̀yà irú ìran tí ìran Yorùbá jẹ́ wọ́n wá wo àwọn nǹkan tó jẹ́ weaknesses àwọn kù díẹ̀ káàtó wa òun làwọn ṣiṣẹ́ lé lórí wọ́n fẹ́ fi mú wa báyìí kí dẹ̀ làwọn kù díẹ̀ káàtó àwọn weaknesses Yorùbá wọ́n mọ̀ pa nífẹ̀ẹ́ owó wọ́n mọ̀ pé a máa ń bẹ̀rù má sọ o má jáde o má gbójú jáde o má sọ bẹ má lọ bẹ o wọ́n á mú ẹ o wọ́n á gbé ẹ o wọ́n á pa ẹ o wọ́n á gbé ẹ sẹ́wọ̀n o wọ́n mọ̀ pé a máa ń bẹ̀rù wọ́n mọ̀ pé a fẹ́ràn fàájì ká jó wọ́n bá bímọ fàájì wọ́n bá kú fàájì wọ́n bá ṣèyàwó kán máa jẹ màálù wọ́n jó pé tá a bá ti rí fàájì báyìí bá máa sọnù ni gbogbo tó ń ṣẹlẹ̀ ní environment wa pátápátá a máa wà oblivious to it àti ẹ̀ ní ṣàkíyèsí ká ní fura ohun tó ń ṣẹlẹ̀ láyé gbogbo wa wọ́n dẹ̀ mọ̀ pé a máa ń ṣọ̀tẹ̀ kágbẹ̀yìn bẹbọjẹ́ ká dalẹ̀ ara wa ṣùgbọ́n lè lọ unite kò sólúwa ẹ̀ àti wá unite yẹn ni kókó bẹ̀ gbogbo eléyìí ni Fúlàní mọ̀ làwọn dẹ̀ ti fi plan gbogbo tí a sọ pé Buhari kọ́ agenda wọn ni kò kì í ṣe pé ó bẹ̀rẹ̀ ó fẹ́ parí ẹ̀ ni ó wá ṣe mí láàánú láti sọ fún gbogbo ọmọ Yorùbá lónìí pé Buhari ti parí iṣẹ́ o ká jókòó ká mọ̀ kí la fẹ́ ṣe báyìí ayé ìdí tó fẹ́ parí iṣẹ́ ọlẹ́ẹ̀kan pé ṣe rí ọ̀nà méjì